ó yẹ kí Buhari fi Kalu sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n bó bá jẹ́ pé lóòótọ́ ló fẹ́ káwọn èèyàn dáríjì òun. ní báyìí ọ̀gbẹ́ni Aloy Ejimakor tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn lọ́ọ̀yà olórí ẹgbẹ́ tó ń jà fún òmìnira ẹ̀yà Ìgbò nílẹ̀ yìí Indigenous Peoples of Biafra IPOB Nnamdi Kalu ti bẹnu àtẹ́ lu àforíjì tí ààrẹ Muhammadu Buhari ń béèrè fún lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láìpẹ́ yìí pé kí wọ́n foríjì òun. àgbà lọ́ọ̀yà náà sọ pé bí ààrẹ bá fẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣàforíjì fóun gẹ́gẹ́ bó ṣe ń béèrè ó gbọ́dọ̀ kọ́kọ́ tú gbogbo àwọn ajìjàǹgbara tó fọwọ́ líle jù sọ́gbà ẹ̀wọ̀n nílẹ̀ yìí sílẹ̀ pàápàá jùlọ olórí ẹgbẹ́ IPOB olóyè Nnamdi Kalu tó ti wà lọ́gbà ẹ̀wọ̀n àwọn ọlọ́pàá DSS látọdún 2021. ọ̀gbẹ́ni Aloy Ejimakor sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 21 oṣù kẹrin ọdún yìí lákòókò tó ń fèsì sí ẹ̀bẹ̀ tí Buhari ń bẹ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé kí wọ́n ṣe àforíjì fóun nípasẹ̀ àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó gbé nígbà tó ń ṣèjọba rẹ̀ lọ́wọ́ láti nǹkan bí ọdún 7 ààbọ̀ sẹ́yìn. tẹ́ ò bá gbàgbé láìpẹ́ yìí ni ààrẹ Buhari sọ pé káwọn ọmọ orílẹ̀-èdè yìí dáríjì òun látàrí àwọn ìgbésẹ̀ kan tàbí òmíì tóun gbé lákòókò tóun ń ṣèjọba lọ́wọ́ tó sì ṣeé ṣe kó mú ìpalára bá àwọn kan nílẹ̀ yìí. ààrẹ Buhari ní èèyàn kò lè rìn rárá kórí má mì. mò ń bẹ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè pátá tí mo ti ṣẹ̀ yálà nípa àwọn ètò kọ̀ọ̀kan tí mo gbé kalẹ̀ tó kó ìpalára ńlá bá ìgbésí ayé wọn pé kí wọ́n má ṣe bínú sí mi. mo gbà pé àṣìṣe mi lèyí lóòótọ́. pẹ̀lú ọ̀rọ̀ tí ààrẹ Buhari sọ yìí ọ̀gbẹ́ni Ejimakor tó jẹ́ lọ́ọ̀yà Kalu pàápàá ti sọ pé ohun kan ṣoṣo tí ààrẹ lè ṣe kó tó di pé ó fipò rẹ̀ sílẹ̀ nínú oṣù karùn-ún ọdún yìí ni pé kó pàṣẹ fáwọn ọlọ́pàá DSS tí Kalu wà lọ́dọ̀ wọn pé kí wọ́n fi í sílẹ̀ ní kíá gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ilé wa kan ṣe pàṣẹ rẹ̀ tẹ́lẹ̀. Aloy ní kì í ṣe èyí nìkan o ààrẹ Buhari tún gbọ́dọ̀ juwọ́ sílẹ̀ nípa bó ṣe ń lépa gbogbo àwọn ajìjàgbara yòókù kó fi wọ́n lọ́rùn sílẹ̀ kí kálukú wọn lè jáde nínú àhámọ́ tí wọ́n wà. bákan náà ló ní kí ààrẹ Buhari sì tún kó gbogbo àwọn sójà tó kó sáàrin ìlú nílẹ̀ Ìgbò kúrò ní kíá báyìí. ìgbésẹ̀ yìí nìkan la fi lè gbàgbọ́ pé ó fẹ́ kí wọ́n dáríjì òun lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe sọ. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.